Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. tó ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú information tó ń fún èmi Olúṣọlá ìyẹn Muyideen mo sọ tó bá ti yàtọ̀ sí tí n tó ń sọ fún mi tó bá ti yàtọ̀ tó bá jẹ́ pé nǹkan tí wọ́n sọ tó ti against nǹkan tí wọ́n sọ kó mọ̀ pé ìwọ̀n ní ilé ọ̀tá rẹ̀ Ọlọ́run jẹ́ ká ṣẹ̀wọ̀n ìmọ̀ràn ọ̀tá kò ní ṣẹ́ wa lórí tọmọtọmọ tá bá rí ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó bá ń dúró nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ ní ọlá wípé ẹ mọ̀ rí mi ò mọ̀ ẹ́ rí o mọ̀ mi rí what I heard versus what they brought for you, what they are saying, what they are defending, you know, is what I'm defending versus what they are defending, and you believe one part over one part. Èmi ti sọ wípé kàn ṣe necessary things kí wọ́n gbé kéèsì lọ sílé ẹjọ́ kàn jẹ́ ká sinmi. Do you understand? Gbogbo eléyìí tí wọ́n fi nira wọn lára tó ń pariwo tó ń sáré káàkiri yẹn, why can't you go to court instead of all this ariwo? Wọ́n mú lẹ́tà wọ fún lọ fún Muyideen sa lẹ́tà. Do we need to know anything about this? Go to court. Ẹ jẹ́ kí ilé ẹjọ́ bá yín dá sí tọ́lọ́pọ̀ bàbá yín tí ò bá lè bá yín nílẹ̀ Yorùbá tí nílẹ̀ Yorùbá nílẹ̀ Áfíríkà ni wọ́n ti máa ń yanjú ọ̀rọ̀ nínú family. Wọ́n ní kẹ́ pa àwọn àgbààgbà nulé. Ìlú òyìnbó ọlọ́pàá ló ń bá yan yanjú ọ̀rọ̀ ìlú òyìnbó. That is my belief. Is the police ló máa bá yín yanjú ọ̀rọ̀. Kì í ṣe Ìyálájé, kì í ṣe Olúṣọlá Yusuf. Not on social media, kì í ṣe mi àti ẹ. If anybody is doing any nonsense to you, tó rí pé okay eléyìí ó fẹ́ bá wàhálà fún ẹ, wọ́n advertise lawyer àbí o wọ́n advertise lawyer. Tí anybody bá defend me tó bá jẹ́ pé kì nílò òyìnbó ọlọ́pàá ló máa lọ bá, ọlọ́pàá ló máa ní okay ó yá ló máa sọ fún yín bóyá you want to sue the person to court, then lọ sí court. You understand? Once you are not family, kò séyàn kankan tó máa bá pè yín jókòó pé ó yá wá sọ̀rọ̀ tiẹ̀ wá rojọ́ tiẹ̀. It doesn't happen. Ọkọ àtìyàwó ọlọ́pàá ló ń bá wọn yanjú ọ̀rọ̀ nílùú òyìnbó tèmi wà. Tí wàhálà bá fẹ́ pọ̀ jù láàrin ọmọ àti ìyá bàbá àtàwọn pẹ́rẹ́ǹtì, ọlọ́pàá lẹ máa pè. Ọlọ́pàá ló máa bá yín yanjú ọ̀rọ̀. Nàìjíríà lẹ máa ń fi ọlọ́pàá àwọn tí kóòtù dé ṣọ̀rẹ́. Then you want to ṣọ̀rẹ́ yìí ṣọ̀rẹ́. Àìmọye ọmọ tó ti rán yẹ nílùú ẹ̀wọ̀n. Àìmọye ọkọ tó ti rán ọkọ ìyàwó tó ti rán ọkọ ẹ̀ lẹ́wọ̀n. Àìmọye ọkọ tó ti rán ìyàwó ẹ̀ lẹ́wọ̀n. Do you understand? So wọ́n wá mú lẹ́tà wá, wọ́n mú lẹ́tà wá. Báwo nìyẹn ṣe wá dariwo tẹ́ wá ń pèrò jọ lé lórí pé wọ́n mú lẹ́tà wá, wọ́n mú lẹ́tà wá. And let me burst your bubble. Nígbà tí èmi pè Muyideen sọ fún èmi wípé òun ò gba lẹ́tà. Ó ní kò sí anybody tó kọjá ní sàkání òun. Mo wá fi signature hàn. Ó wá sọ pé ṣé signature lélẹ̀, pé signature òun kọ́ ni eléyìí, pé signature òun wà lọ́dọ̀ DSS. Ó wà l'Óṣogbo lọ́dọ̀ AIG. Ó wà ní gbogbo tí wọ́n kọ lẹ́tà sí. Ó lóun ní signature. Ìyálájé ó ní mọ́mì, ó ní mo ní signature. Wọ́n dẹ̀ mọ̀ pé mo ní signature because mo sign document lọ́dọ̀ Àgbàlá. Pé tán bá tiẹ̀ fẹ́ ṣe wọ́n bá tiẹ̀ try láti forge signature òun. Wípé ṣé kí ni pé wọ́n kàn kọ lẹ́tà lásán, capital letter. Ó ní mọ́mì ṣe rí ni, ó ní wọ́n kàn kọ capital letter lásán. Ó ní kò sẹ́ni tó mú lẹ́tà dọ́dọ̀ òun. Ta ni wọ́n parọ́? Ta wá lo nírọ́bà yìí? Ta la fẹ́ mú? Ta ló purọ́? Bọ̀ ó lọ́rọ̀ lọ́kìnní. Ìyálájé, if you're ẹ̀kàrọ̀ bẹ́ẹ̀ ṣe ń join me. Ìyálájé, mo ní ìṣòfófó fún ẹni o. Muyideen ni mọ́mì ẹ̀ mọ̀ wọ́n ń dáràn mọ́ràn ni. Mọ́mì wọ́n ń dáràn mọ́ràn ni. Forgery ni wọ́n commit. Mo ní kí ló sọ? Ó ní forgery ni wọ́n ń pè mà. Mo ní forgery. Ó ní bẹ́ẹ̀ ni mà. Ó ní ó tún wà lọ́dà fraud. Mo ní again
mo ní ó ní bẹ́ẹ̀ ni mo ní ó sure pé wọ́n kọ́ ló sign ó ní mọ́mì wọn mú lẹ́tà dọ́dọ̀ òun táwa ní parọ́ báyìí wo la fẹ́ gbàgbọ́ báyìí wo la fẹ́ gbà ọ̀rọ̀ Mímíkì wà ńlẹ̀ o Muyideen nìkan lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ Mímíkì ó lóun dúró ẹ tún ti gbé lẹ́tà wá Muyideen ní pé forgery òun ni impersonation of forgery God bless you àní nǹkan tó sọ nìyẹn sẹ ó ní mọ́mì forgery ni bó ṣe sọ nìyẹn o mo kàn rẹ́ ni ó ní forgery ni ó ní kò sẹ́ni tó mú lẹ́tà dọ́dọ̀ mo ní níjọ́ sátidé mo ní ṣé kìí ṣe pé ṣé ò mú nǹkan kan ó ní mọ́mì ṣé ẹ trust mi ni mo ní Muyideen ṣé ò mú nǹkan wọ́n mọ̀ ni wọ́n mú lẹ́tà wá fún ẹ̀ tó o sign signature wọ́n ló sign wọ́n dẹ̀ post mo dẹ̀ send ẹ̀ sí ló bá ní mọ́mì ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ ṣé eré léyìí èmi gan mi ní dákẹ́ lórí ẹ̀ mo ní ó ní fọ́jírì ni wọ́n mo ní fọ́jírì ó ní fọ́jírì kí ló dé àti ìpè 35 mo pàwọ́ 35 làwọn wà bí kí ló dé ẹ ṣe àṣọ ó ní mọ́mì fọ́jírì ni o wípé òun ò sáyìn ẹnìkan kò mú lẹ́tà dọ́dọ̀ òun o ó tún ní kí n sọ wí ó ní ibi tí òun wà territory tó ibi tóun wà ó ní tí anybody ó ní tí èṣìṣìn ó ní tí èṣìṣìn àgbà ẹnìkankan bá wá tó bá lóun Àgbàlá Gabriel ó ní kò ní farare lọ níbi tóun wà ní pé kíkẹ́ lòun wà bí ìbọn hello mo rẹ́rìn mo dẹ̀ ń yílẹ̀ wọ́n ní Muyideen kí ló sọ ó ní mọ́mì ó ní àkúfọ́ ògo lòun báyìí o ó ní kíkẹ́ lòun wà bíbù ó nítorí wípé òun ti rí pé ẹ̀ẹ̀rọ re ròun ó lòun rí pé ẹ̀ẹ̀rọ ire ròun pẹ̀lú gbogbo bóun ṣe ń sọ tó ń pariwo tó ń sunkún tó ó ní òun rí pé ọ̀tá pọ̀ jù fóun ó ní sọ òun gan ti wá ṣe kí ni torótoró báyìí lòun gan dúró hello that is what he said tàwa ní parọ́ who is the liar ta ló purọ́ báyìí ní síta la fẹ́ mú ló purọ́ báyìí Muyideen lòun ò gba lẹ́tà o gbogbo ẹ̀yin tẹ́ jubilate mo rí content mo rí pé wọ́n ti ní káwọn máa sọ̀rọ̀ mọ́ torí èmi ṣe sọ nǹkan kan mọ́ lórí ẹ̀ torí pé a sọ̀rọ̀ mọ́ ìyómi pé bóyá pé adákẹ́ o iṣẹ́ ń lọ so ẹ má fọ̀ torí ẹ lè bá it's quiet from their side we are too busy for your shenanigans for your nonsense we are too busy èmi náà mo fẹ́ dàbí ẹni tó ń really sọ̀rọ̀ àti Oyèníkẹ́ do you understand and I'm too busy okay ọ̀rọ̀ tí yín kọ́ lè mẹ́ma wá because àwọn the legal team there ó ti wà ó ń lọ gbogbo ọ̀rọ̀ ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ má jẹun bọ́ èmi ò ní bó tí wọ́n fi pè mí ní fún yín content do you understand èyí náà lẹ́ máa jáde wá lẹ́ máa sọ̀rọ̀ oṣù kù kan tẹ́ máa wá sọ mo fi ní 1 week ẹ ṣe ń padà bọ̀ wá fún wa ní another gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ ti show tẹ́ ń ṣe show ẹ máa rí shows ẹ máa ṣe rí ẹnu many people kàn ń ṣe mí nínú àwọn ẹ̀yin tẹ́ ń believe gbogbo tó ń ṣẹlẹ̀ lórí social media because mo sọ fún Muyideen mo ní nígbà tí ìyàwó ẹ gbé bible wá ṣe pé ó ní mọ́mì ó ní ṣé àwọn ẹni tó tiẹ̀ wá gbé bible wá tí wọ́n ń gégùn lórí irọ́ tí fi bible gégùn tí ń pe ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run lizard ọlọ́run kóńgóńgó ọlọ́run Zimbabwe ó ní tó dẹ̀ yẹ pé lórí irọ́ ó ní mọ́mì ó ní ìbùkún ó gba àwẹ̀ tí ẹ̀mí rẹ̀ ó fẹ́ gbọ́n pẹ̀lú tó ṣe yẹn tó máa fi tọrọ fún dàdí gẹ̀ẹ́ṣẹ̀ ó ní wọ́n tì ní mi ò sí ń bẹ̀ mo ní tọ̀ tí wọ́n bá wá tì tó bá wá dánrù yẹn wò anyway ẹ má jẹ́ n sọ̀rọ̀ so that's his voice ẹ rí pé ó jẹ́ kí n máa sùn gan ní ìtẹ̀lú ẹ̀rìn you know mo kàn ní kí n wá sọ because mo ráwọn kan tán ti ń jubilate tí kan ti jáde lánàá tó ti sọ rẹ̀ díjọ Judy tó ti ṣe mo kàn ń wo everybody ẹ̀dẹ̀ bímọ ẹ̀dẹ̀ bímọ ẹ lo YouTube torí wọn náà lèmi náà ṣe dára YouTube ẹ rí pé mi náà ti dára ẹ bá mi subscribe sórí YouTube mi o ẹ má gbàgbé ẹ bá mi subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe torí mo pé orí ẹ̀yin ará YouTube kí n mọ nǹkan tó ń lọ lórí Facebook many people tó wà on YouTube they don't know what is going on Facebook you understand so àwọn ará TikTok àwọn náà ṣe bẹ́ẹ̀ mọ nǹkan tó wà lórí but TikTok yẹn ọgbà ni wọn torí èmi ṣe fẹ́ lọ TikTok àwọn ọmọ tán ti gbàṣọ mọ́lé sí ló wà lórí TikTok àwọn decent people ló wà lórí YouTube
àwọn tó wà lórí Facebook, àwọn ní fracas, àwọn ní kíní ló wà lórí Facebook, àwọn tó yẹ pé wọ́n many people lórí Facebook, gbogbo yín kọ́ many people lórí Facebook, àwọn tó yẹ pé wọ́n wà depressed, tó yẹ pé wọ́n tán bá ti gbọ́ nǹkan báyìí wọ́n dúró gbọ́dí, wọ́n wádìí ọ̀rọ̀ kan tó react. Kémi lọ wá ṣẹṣe èmi níṣẹ́ o, ṣé tí ẹ dì ní, ṣé ò gbọ́ ni ìwọ tó ń pè rẹ ní ìyá Jésù, ṣó pònú ni ẹni. Kémi fọ̀rọ̀ Muyideen sílẹ̀ ó lọ báyà lájé níjọ́ wo ló ti rí Kémi jáde wá. Mo ṣe bẹ́ẹ̀ wọn tó rí wọn pé díẹ̀ wà lórí YouTube mọ̀ pé wọn náà wà lára ara wọn wèrè ó ti ṣèrìn lórí YouTube ọ̀dẹ̀. Ó ní Kémi lọ wá gbíjọ tí ò níṣẹ́ lọ́wọ́, ṣé tí ẹ dì ń sìn mo ṣe polówó ọjà tán sìn ni, and I'm going to work, I'm heading to work, àbúpònú ni ẹni. Èmi ò wá ṣé mo ń gbowó lórí ọ̀rọ̀ Muyideen ni. I spend my money. I spend my money for Muyideen. Èmi wà lára wọn tí ẹni tí ò tí jẹ́ kí Muyideen gbẹ̀mí mi lé ni. I feed Muyideen. Àbúpònú ni ẹni. Ó dẹ̀ pé ní ìyá Jésù, Yéṣù ni ẹ. Jọ jẹ́ kúrò lẹ́yìn orúkọ ẹ̀. Yéṣù, Èṣù ni ẹ. Ó dẹ̀ bímọ. Whoever tó bá wà ńbẹ̀ ó dẹ̀ bímọ. Ó dẹ̀ fẹ́ k'Ọlọ́run wo àwọn ọmọ ẹ̀. Ó dẹ̀ fẹ́ k'Ọlọ́run kí àwọn ọmọ ẹ̀ kán máa rà látakò láyé. Idiot. Anyways, ẹ̀yin èèyàn gidi tẹ̀wọ̀n abẹ́jàre. Kó lórí burúkú tó comment. Now, Muyideen lóhun ò sign document. Ó lóhun ò sign document kan. Ó lóhun ní signature. Right. Òun gan ló kọ ní mọ́mí ẹ̀rí signature tó wọ́n àbí letter ni wọ́n kọ, capital letter ni wọ́n kọ. Muyideen lóhun kọ́ lóhun sign Yalaje. Ṣé mo lè play? Má jẹ́ n play anything fún ẹ. I'm not going to give you a clue about what is coming your way. But mo kàn ní kí wọ́n sọ fún ẹ̀yin yẹn pé Muyideen no sign document kankan o, according to him. Okay? So ẹ yé bọmọ lọ́mọ lórúkọ jẹ́, tẹ́ ẹ bá fẹ́ k'Ọlọ́run ó bà àwọn ọmọ yín lórúkọ jẹ́. Tẹ́ ẹ bá fẹ́ k'Ọlọ́run ó bà yín lórúkọ jẹ́, kó bà àwọn ọmọ yín lórúkọ jẹ́. Káwọn ọmọ yín kó àgbákò orí ẹ̀ tẹ́ ń gbé kan ọmọ lọ́mọ Muyideen, tẹ́ ń kó gbé kan Muyideen. Eléyìí tí ò bá fẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó kan àgbákò, ẹ dẹ̀yìn lẹ́yìn ọmọ lọ́mọ. Ẹ dẹ̀yìn lẹ́yìn Muyideen. Ṣó bí tó ti lọ comment nsìn ìwọ tó pè rẹ ní ìyá Jésù yẹn. Go to those people that are dragging Muyideen. Muyideen doesn't come. Èmi mo ní kí Muyideen má jáde sọ̀rọ̀ mọ́. Because no amount of words only sọ tẹ́lẹ̀ believe it. So there's no point for him to coming out and talking to aláyé bàjẹ́ àwọn èèyàn kan. There's no point. Ẹ jẹ́ kí lawyer kí court ẹni tó bá yẹ pé tí wọ́n bá ní wọ́n tí Démọ́lá Amúṣọ̀bá ẹ̀yìn Àgbàlá Gabriel tó bá ní wọ́n defame character wọn, ẹ jẹ́ kó lọ sí court. Ìbùkún tó bá ní pé Muyideen parọ́ ọmọ ẹ̀ ń defame character ẹ̀, go to court. And pé èmi ò tí ì rí defamation kankan nínú nǹkan tí Muyideen ṣe pẹ̀lú Bùkún. Nítorí tó ti kọ́kọ́ jáde wá ló ti sọ. Nítorí tó jáde wá ló ti kọ́ ọkọ ẹni. Àwọn náà jọ ń gbénu ilé, òun ló mọ nǹkan tó rí. Nítorí Muyideen kó bàtà sábíyá ó sá kúrò ńbẹ̀ yẹn. Then there's another thing. Mo gbọ́ tí Yalaje sọ̀rọ̀ wípé Mufti pé òun wípé àwọn kan pé òun pé wọ́n wá peace. Kò sẹ́ni tó wá peace pẹ̀lú Yalaje. Yalaje, let me tell you one thing. Sórí gbogbo iṣẹ́ tí Mufti ń jẹ yẹn, ara ẹ̀ ló ń jẹ, kò sẹ́ni tó ránṣẹ́. Ó wá bẹ́ẹ̀. Mufti ń ṣe ó ń sin Ọlọ́run ni. Ó fi ń sin Ọlọ́run ni. Ó ń wá wípé òun wò pé kò yẹ kọ́rọ̀ yìí rí báyìí. Continuation conversation ní ló tẹ̀jọ ní lórí Facebook nítorí tó ń ṣe show. Òun ni follow up ẹ̀. Òun ni call tí wà tí ẹjọ́ ní. And ẹjọ́ exchange the voice note láàrin ara yín. Do you understand? Ẹjọ́ exchange the voice note láàrin ara yín. You are looking for peace. It's not that don't come on social media and be turning pé àwọn tí wọ́n no. You are tí Mufti lẹ́jọ́ sọ̀rọ̀. You are Mufti dẹ̀ ni pé oore kan tóun lè ṣe ni wípé òun lè connect yẹ pẹ̀lú human rights. Àwọn tó ń handle case Muyideen. So there's voice note wà lẹ̀. Tẹ́jọ́ exchange. He sent 3 voice notes to you. You sent 3 voice notes to him. So the first day you said your phone is dead, and the second day oni pé o pè padà pé phone ẹ kú nǹkan kan bẹ́ẹ̀, and you send voice note to him. So ẹ má wá sórí Facebook ẹ má turn anyway ẹ má rí àwọn ọpọlọ àwọn èèyàn kan turn ẹ má rí àwọn tí wọ́n lè ronú because they believe you. This is the reason why I mention your name,
because mo rí pé ìwọ ló feed the public with lies. You are feeding public with lot of lies. Àwọn nǹkan tí ò true. You just want to create content and you cannot do something that is, you understand what I'm saying? Oh, no now. Kó bá jẹ́ pé àwọn àbúrò ẹ̀ ní Muyideen àti Ìbùkún. Is this what you'll be doing? All because you want to monetize your page. Rí pé wọ́n mú because of monetization. Wọ́n mú lẹ́tà lọ fún Muyideen. So what? So you come online. Because àwọn yẹn the gullible people that are there, àwọn tí wọ́n lè dánú rò, tí wọ́n lọ́pọlọ wọn, tí wọ́n lè rọ́pọlọ wọn níṣẹ́. Because àìníṣẹ́ ni mo kà yẹn kún. Tó wá yẹ pé ṣe ká ẹ lára dáadáa ni. You will not be ṣe gbogbo jápàjàpà all this thing you know you have ǹjọ́ wo ló ti dé mi kémi jáde wá kí n máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ó ṣe Ìbùkún ó ṣe Muyideen. Do you understand? But because mo rí pé many people are gullible. We have so many gullible people on social media. Wọ́n lè dánú rò. Many of them, they are on drug. They are on medication. But lè sọ irọ́ kẹ́ ẹ sọ di òtítọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fọ́ tó kò lè mọ́. Ilé ẹjọ́ ni kẹ́ ẹ lọ gbogbo ilé tẹ́ wọ́n disturb media yẹn. Go to court. Ẹ jẹ́ kí ilé ẹjọ́ bá yín rí ẹ̀wọ̀n tó ń parọ́ ẹ̀wọ̀n tó ń sòótọ́ ẹni tó máa ń parọ́ kan fine ẹ̀ wọ́n máa ṣàṣẹ́wọ̀n ni. Tó bá yẹ pé Muyideen náà ló ń parọ́ ẹgbẹ́. I've said it. Tó bá yẹ pé Muyideen wọ́n ń parọ́ tó ń padúrú rọ́ yìí ẹgbẹ́ náà. So why are you disturbing people? Don't tell Dori and Woyeru lórí social media. Go to court. Ẹ ti serve letter. Nísìnyí ó lóun ò gba letter. Ta ló sign letter tẹ́ ń gbé kiri? Signature ta wà lórí letter tẹ́ ń gbé kiri. You should prove it further. Ipe fún Muyideen letter. Prove it further. Prove it further. That you actually serve Muyideen. Muyideen ló dé sign. Signature Muyideen dẹ̀ nìyẹn. And down on more. You think Nigeria, as Nigeria, you can do anything. And you brought it on social media. Yalaje. And you say you know law. Oh, I'm sorry. I don't need to say anything. I don't need to say anything. No, ní láti sọ nǹkan. Court ló máa bá yín yanjú ẹ̀. Go to court. Oh, you don't know the necessary thing to do? Don't you know the right thing to do? Sue him to court for defamation of character. Kí lẹ ṣe wọlé tó tún ṣe tẹ́ ká sí lọ́rùn. Ẹgbẹ́ Muyideen lọ sí court. Ẹ charge ẹ sí court. Kò jù bẹ́ẹ̀ lọ now. Kí ló dé tẹ́ ń rìn? Kí ló dé tẹ́ ń rìn? Tẹ́ ẹ ń rìn àárín now. Mo sọ fún yín pé bí tẹ́ bá ti ná owó, thank you ni Muyideen máa ná. Ibi tẹ́ yín bá ti ná owó, thank you sir. Ó ní Muyideen máa ná. Wàláì. Thank you sir. God bless you sir. Nǹkan oníṣẹ́ mi yín sir. Ntí Muyideen máa ná nìyẹn. Kò ní ná kọ́bọ̀ lórí case tó wà lẹ́yìn. Ṣíṣì. Torí mo gbọ́ tẹ̀yàn kan sọ pé kó lọ ta business ẹ̀ kó lọ ṣe kinní kan wọn gbọ́dọ̀ dáwó fún o wọn gbọ́dọ̀ ṣe kinní kan fún ṣé bí ìwọ náà bí tiẹ̀ ṣé bó o bímọ àbó ò lọ́mọ ni ṣé o wá gbàdúrà irú àdánwò irú tí Muyideen rí kó ṣẹlẹ̀ sọmọ ẹ̀ ẹ̀yin èèyàn ẹ burú gan wọn gbọ́ dáwó fún o kinní kan o kàn gbé ni kó lọ sẹ́wọ̀n ni kó ṣe kinní kan ni ó dẹ̀ bí tiẹ̀. So níbi ọ̀rọ̀ tí eléyìí tí mo sọ ọ̀rọ̀ settlement nobody is calling for settlement any settlement between Àgbàlá o Ìbùkún o or Muyideen. Let me tell you that it's only Mufti because tó pè ìjọ yẹn mo bàjá why will you call on the show now because you are saying yes that's what you manipulate it. Somebody is telling you that don't sọ yìí shows you sure nǹkan tó ń sọ yìí on your platform. Are you sure of this? Àmọ́ tó gbé òótọ́ lọ́wọ́ àti ẹni tó fẹ́ defend the òótọ́ tó fẹ́ fi irọ́ defend the òótọ́. You are not there. This is their word against each other. Their word against each other. Now depends on who can prove it.
And tó bá ní authentic tó jẹ́ pé fact, only fact lọ́wọ́. That's what the court is going. God is not going to be listening to the hearsay. Also wípé, prove it. That's it. That's it. Why are you disturbing the social media? Now, when you're talking pariwo kiri nísìn báyìí, etí ò lè sùn ló pọ̀ nù wọn. Lórí ọ̀rọ̀, because you came online to feed them. And to the left, telephone letter, ó lóun ò gba letter. Ó ní kò sẹ́nibody tó wá sọ́dọ̀ òun. Abẹ́ fẹ́ kí n pè ní, mo lè pè wá o. Ó ní kò sẹ́nibody tó wá sí ọ̀dọ̀ mo ní níjọ́ Saturday náà pé o. Níjọ́ Saturday. Ipe wọ́n lóun defame character ìyàwó ẹ̀ kíní kan. Ó lóun defame ẹ̀. Ó lóun defame ẹ̀. Ó ní tó ṣẹlẹ̀ lòun sọ. So, mi ò sí mẹ́. Mi mú bùkún ní tán lẹ̀. Mi mú tán bùkún lẹ̀ fẹ́ anybody kó máa bá sùn. Èmi dẹ̀ kọ́ mo bó ṣòkò tó ń dìde mọ́lá. Èmi dẹ̀ kọ́ mo fa Muyideen wà nulẹ̀ ibi tó ti lóun rí wọn. So what is my own? What is my own? Ìdí tèmi ṣe lay emphasis lórí statement yẹn ni wípé you keep coming for Muyideen. Ẹ dẹ̀ ẹ lọ set it up for voice notes lórí ọ̀rọ̀ Mimic. Ẹ set it up, ẹ gba voice note ẹ. Ẹ wá fi ń blog ẹ. Whereas statement ọmọ yẹn sọ nígbà tó jáde gbogbo nǹkan tó sọ ẹ address ẹ. Ìdí tèmi ṣe lay emphasis lórí ọ̀rọ̀ pé ẹ sọ eléyìí ó sọ wípé pastor báyàwó òun sùn. You are not talking about it. Address it. Address it. Ó sọ wípé wọ́n ti òun mọ́lé. Wọ́n máa fi ebi pa òun. Àwẹ̀ bíríbírí 7 days. You address it. Ó ní wọ́n na òun ẹni ẹ ṣe bẹ́ẹ̀ pastor ti apologize. Ti apologize. Ṣé Muyideen dáríjì pastor tó apologize? Because of that, you want him to keep quiet. But ẹ̀yin ò dákẹ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ bí ẹ ń gbàgbọ́ tí lórí social media. Ẹ mọ iye tẹ́ ti fọ̀rọ̀ Muyideen pa. Still náà ẹ dákẹ́. Ẹ wá lé pé Bùkún ò ní mú yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń support Bùkún against Muyideen. Èpè ẹ máa mú yín, ẹ̀yin lè pé ẹ máa mú. Torí ẹ̀yin lè fi ń pawó. Èpè ẹ̀yin lè pé máa mú. Torí èmi sin lọ lára Muyideen ni kó má kú, kẹ́ má pa. So, èpè láwọn má gbọ̀nrìn, èpè ò lè mú mi láyé. Nítorí pé ẹ̀yin tẹ́ ń support ẹ̀, kò sẹ́ni tó fi yín ṣépè. You understand? So, gbogbo yẹn, by the way, ó ní gbogbo ó kàn exercise the throat ẹ̀ àtẹnu ẹ̀ ni. Ọlọ́run lọ́wọ́ rẹ̀ ó fi Bible gbárí lẹ́ẹ̀mẹ́rin bá fi Bible gbárí lẹ́ẹ̀mẹ́rin tó ń fi ó ló believe nínú Bíbélì ó dẹ̀ fi ń búrú ọkọ ẹ lé búrú èké ló ń bú. Of course you are pushed. You are pushed to come and do that online. That is your problem. It's not mine. Ó búra o, ìwọ tó búra o mọ̀ bóyá èké ló bú bóyá tó tọ́ ni kò kàn mí. Bọ̀ gbogbo tó sọ yẹn àdàbí tó bá yẹ pé àwọn èèyàn kankan ò dìde láti ràn ẹ́ lọ́wọ́ tó yẹ pé wọ́n ràn ẹ́ lọ́wọ́ tí wọ́n dúró lẹ́yìn tí wọ́n ègé sí tí wọ́n wò pé kí Muyideen kó lọ pokùnso kó lọ kú dànù òun ló kù lè pé yẹn máa ṣe láwọn tó dìde fún Muyideen kẹ́mi má bọ́ lára rẹ̀ lórí ṣùgbọ́n tí ì bá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tó support ẹ pátá tí wọ́n dúró gẹ́gẹ́ bí igi ọgbàlá látìlẹ́yìn ẹ ni wọ́n máa kan àdánwò yẹn tọmọtọmọ gbogbo tó fẹ́nu sọ Ìbùkún gbogbo àwọn tí wọ́n ṣe máa jó lọ mò ń wẹ̀ yẹn. Good afternoon. Gbogbo àwọn tí wọ́n ṣe máa jó lọ mò ń wẹ̀ yẹn tí wọ́n dúró ní dúró yìí pé kí Muyideen kó ṣubú. Love you two guys. Tí wọ́n dúró ní dúró kí ọmọ ọlọ́mọ kó ṣubú ọmọ tí ò léèyàn
wá tún wá lọ ẹ tún wá lọ gbé lẹ́tà wá nísìn boy yìí dẹ̀ ń sọ fún mi wípé ẹ gbé lẹ́tà dé ọ̀dọ̀ òun. You now went on ṣé signature Muyideen ni àmọ́ mi mo ní signature now. That is not my signature. Only signature mi wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Gbogbo nte gbé wá tẹ̀lé petition yìí ó wà nínú petition tó kọ fún DSS. Ó wà lórí nínú petition tó kọ fún AIG l'Óṣogbo. So kí lẹ wá ń gbé kiri tẹ́ fi ń disturb media. It was already ó include sínú statement here. Because tó Muyideen tó bá fi lè lọ́kọ sínú statement wípé Àgbàlá Gabriel ń báyàwó mi sùn mo dẹ̀ ká wọn. Lẹ́yìn ìgbà yìí ni story ìyè ayé lílù bẹ̀rẹ̀. You don't want to address that. Ẹ wá dorí àwọn èèyàn rú. Muyideen parọ́ ni àfi bí iṣẹ́ olóore. Ṣé ńgbà tẹ́ dáwó fún ṣé kò dúpẹ́ lọ́wọ́ yín? Kò dọ̀bálẹ̀, kò dúpẹ́. Kí lẹ tún fẹ́ gbà lẹ́yìn thank you. Àfi bí iṣẹ́ olóore ni, àfi bí iṣẹ́ olóore yẹn. Ibi wo ló fi iṣẹ́ olóore? Oore orí burúkú wo lẹ ṣe fún? Tẹ́ fẹ́ gbẹ̀mí rẹ̀ rọ́kù dípò oore. Oore wo lẹ ṣe fún tẹ́ fẹ́ gba ẹ̀mí rẹ̀ dípò oore? Ẹ̀yin náà dẹ̀ bí ti yín. Ẹ lábúrò, ẹlẹ́gbọ̀n. Tí wọ́n bá ṣe eré pẹ̀lú Muyideen, ṣé Muyideen máa kó bàtà sàbíyá? Tí ò ní mú kankan kúrò nínú àgbàlá tó máa sá. Tó bá yẹ pé ó ń ráyọ̀, inú ẹ̀ ń dùn bẹ́ẹ̀. Tí inú rẹ̀ bá ń dùn bẹ́ẹ̀, tí ò rí wàhálà ń bẹ́ẹ̀. Á kó bàtà sàbíyá, á gbójúlé, á máa gbójúgbó sá lọ. Prison break. Prison break. Wọ́n tó bá ti wo prison break. Ó ní mo lè pè tí Muyideen ṣe yẹn. Ó escape kúrò nínú ọgbà tí wọ́n tì mọ́. Say you are still calling him aláìmoore. Aláìmoore bí báwo? Ẹ mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ń sọ. Kẹ́ tó pèyàn ní aláìmoore. You don't know the meaning of that. Aláìmoore ó lọ fẹ́ yàwó tí gbogbo inú ilé rẹ̀ bó ṣubú tọ̀ ìyàwó rẹ̀ máa gbẹ́jú ẹ̀ lọ. Á lọ fẹjọ́ sùn. Wọ́n máa lù ú. Ẹ̀dẹ̀ wọn nulé, wọ́n gba kọ́kọ́rọ́ lé, wọ́n gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀pù lọ́wọ́ rẹ̀. Ẹ kó léyàwó lọ́wọ́, ẹ wá ń pè láláìmoore. Ẹ jọ torí Ọlọ́run. Does that make sense? Does that make sense? Calling him aláìmoore. Now, Muyideen lóhun kọ́ ló ń sign document yẹn. Òun ní signature wà lọ́dọ̀ AIG l'Óṣogbo. Signature wà lọ́dọ̀ DSS. Signature wà lọ́dọ̀ EFCC. Signature wà lọ́dọ̀ ibo ló tún pè. So signature wà káàkiri. So wọ́n dẹ̀ serve Àgbàlá. So signature wà ńbẹ̀. Ojú yìí ló ń ṣe sign ìwé ilé. Pé ṣé signature òun nìyẹn. Ó dẹ̀ tún ti dáràn mọ́ràn. Mo kàn ní wá sọ fún yín ni. Èmi ò ráyè tí yín. Kẹ́ tó ẹ̀yin tó ń jọ àgbàdo sí kẹ́ tó sa jẹ jìnà. Kẹ́ tó ṣa àgbàdo yẹn jẹ jìnà, kẹ́ tó lọ jìnà lórí irọ́, lórí social media. Ẹ farabalẹ̀. Ẹ̀yin ní sùúrù. Mo wà live. Ẹ̀yin ní sùúrù, ẹ farabalẹ̀. Gbogbo information tẹ́yin ṣá ń gbọ́ yẹn, ẹ̀yin máa mú lọ́wọ́. Ẹ máa mú lọ́wọ́. Ẹ̀yin tẹ́ lọ́pọlọ pípé nu yín, ẹ̀yin máa mú dání. For now, èmi mo decide láti má sọ̀rọ̀, wọ́n ní kí n má sọ nǹkan kan mọ́. You understand? Yẹn ni Mufti ṣe ń wò wípé because there's some things that is going on. Ní jáde wá fún yín ní any information. Èmi kò síbi láti máa gbọ́ information kankan. You understand? But Mufti kan wo ó ṣe ti ìgé níyàn, ó fẹ́ wo pé n tó ń ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ pé àwọn people bóyá wọ́n lè make peace. Kí wọ́n má jẹ́ kọ́rọ̀ yìí kó lọ this far.
mo dẹ̀ ti bẹ́ẹ̀ mo ní nísìngbà tó lọ kí ló ṣẹlẹ̀ sí ló tún pariwo pé ó pe òun ó ní àwọn kinní kan àwọn kankan kọ́ mú òun àti mufti ni o ìyá alájà àti mufti nìkan àwọn women rights wọn mọ nǹkan kan pa tó ṣe tí alájẹ sọ àwọn lawyers wọn mọ nǹkan kan pa tí alájẹ ń jẹ tó sọ you understand pé àwọn kan wọn àwọn ti Muyideen wọn fẹ́ make peace ẹ má dáhùn o kò sí nǹkan kan tó jọ nobody is making peace with anybody if anybody want to make peace ó máa wá látọ̀dọ̀ tí wọ́n ní but látọ̀dọ̀ Muyideen no retreat no surrender tí wọ́n bá mọ̀ pé Muyideen ṣe àwọn kan lọ court mo ṣe nǹkan mo ti sọ fún yín mo ní mo dé Àgbàlá kó sùn Muyideen sí court you're welcome ẹ ṣé gan wọ́n ní mo dé Àgbàlá àtàwọn tó support ẹ kí wọ́n gbé ẹ sùn Muyideen sí court náà ẹ ti ń pẹ́jù lórí ẹ̀ náà sue him to court tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ lèmi máa jáde wá èmi ò ní wá jáde wá fún yín ní content èmi ò ní fún yín ní content mo rí pé that's what you are living on eléyìí méjì tí mo jù sí yín báyìí mo bẹ ṣe ya wèrè sí gbòòrò ayé ẹ ṣe èrè dànù ní lẹ́bẹ̀rẹ̀ sí forí gbárí kiri lẹ́bẹ̀rẹ̀ lẹ́sọ̀rọ̀ ẹ̀yìn dàgbà ajádigbo olúgi sí gbòòrò méjì péré tí mo fún yín ní íǹtì méjì ládùúrú nǹkan tó wà lọ́wọ́ mi wà ní fún yín ní kankan mọ́ ní tẹ́ bá ti sọ ni màmá sọ̀rọ̀ lé lórí mo rí pé èmi ni mo fún yín ní content I will not come out to give you any content again ẹ̀yin ẹ máa parọ́ lọ àmì máa debunk irọ́ tẹ́ bá pa that's all ẹ̀yin ẹ máa parọ́ fáwọn èèyàn èmi máa debunk irọ́ tẹ́ bá pa kò possible kẹ́ sọ irọ́ kẹ́ sọ dòótọ́ kò lè possible kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fọ ọ̀rọ̀ yìí mọ́ kò lè mọ́ bẹ́ẹ̀ yọ kankan rìn tì kò sí bẹ́ẹ̀ da bleach sí irọ́ ni kò dẹ̀ lè di òótọ́ láíláí kò lè di òótọ́ irọ́ ò lè di òótọ́ láyé that's one thing I know àfi tó bá yẹ pé Muyideen fúnra ẹ̀ ń parọ́ o tó bá yẹ pé Muyideen ò parọ́ pẹ̀lú tó wà nílẹ̀ yìí tẹ́yìn ń gbé wá ó jìnnà síra wọn láwọn nǹkan tó wá àwọn fact tó ti wà lọ́wọ́ tèmi gan yàtọ̀ sí tọ̀rọ̀ Muyideen nìkan kọ́ ni victim náà ṣe fi pé Muyideen ṣé torí pé Muyideen nìkan tá à ń pariwo níjọ́ tí bá máa ṣe show ó jọgbọ́jọgbọ́jọgbọ́jọgbọ́ o bóyá jọ yẹn lè máa mú péjì mi wálẹ̀ torí ẹ̀ ní lè stand ẹ̀ níjọ́ tí mo bá jáde tí máa sọ pé bẹ́ẹ̀ ṣe ń behave tí máa jẹ́ kára ta mí tí máa jẹ́ kí n tẹ́ ṣe yẹn kí n jẹ́ wá jẹ́ kó ta mí lára má ti bà nǹkan jẹ́ wàláì má ti bà nǹkan jẹ́ jìnnà fún yín bọ̀ mo fẹ́ kẹ́ yanjú ọ̀rọ̀ Muyideen náà ọjọ́ ń bọ̀ ọjọ́ kù lẹ́yìn lọ́lọ́run sọ kọ́lọ́ má gbẹ̀mí kálukú wa kọ́lọ́ má gbẹ̀mí kankan nù wa ẹ wò báyìí omi á bọ́ lójú yín ẹ gbọ́rọ̀ báyìí tí yín á fẹ́ di láwọn victims of this same guy Agbala Gabriel Muyideen nìkan kọ́ ni victim Muyideen nìkan ló pariwo títa tí ò jẹ́ kan fọlọ́pàá mú Muyideen ẹ̀ lè gbọ́n kankan àyẹ̀mọ́ yẹn wọ́n tó ti fọlọ́pàá mú tó ti fọlọ́pàá ṣọ́ọ̀tù ẹnu wọn up ẹ̀rù ń bà wọ́n yẹn àwọn yẹn gan bẹ̀ mí ni pé kí n jọ kí n má dárúkọ àwọn o pé bọ̀ tí n bá ti sọ̀rọ̀ yẹn àwọn máa fún mi ní date àwọn máa fún mi ní time àwọn máa fún mi ní what happened everything that happened everything nígbà táwọn Yorùbá kú tí wá jáde sọ̀rọ̀ ṣé wọ́n ló sọ pé wọ́n sọ̀rọ̀ wọn ní sọ àwọn kan náà sọ̀rọ̀ but they gave me the details of everything àwọn mẹ́rin ni wọ́n ti fún mi ní details of what happened gbogbo rọ́tẹ̀yìn fẹ́ wọn máa cover tí èèyàn tójú bá ń ṣe pin ẹ jẹ́ ká yọ ká fi hàn ojú ẹ jẹ́ ká fi hàn ojú it's not because of Muyideen but it's because of other victims ẹ̀ẹ̀mẹ́ tó máa tún ṣẹlẹ̀ tó máa jẹ́ victim lọ́la you don't know who's going to be the victim of these people wọ́n ní kakọ́s tí wọ́n ti ń ṣe iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe àwọn àfáà ní tiwọn àwọn aláwọ̀ ní tiwọn àwọn pastors yìí wọ́n máa ń hide on behind the back wọ́n fi bíbélì hide ṣiṣẹ́ ẹbí tẹ́ bá wá mú one or two of them ẹ wá máa sọ pé ẹ̀yin Ọlọ́run ni wọ́n ń ṣe kíní kan fẹ́ mú wálẹ̀ níṣẹ́ ogun fẹ́ pa yín ni ṣó dìgbà tí ọmọ ẹ àbí wọ́n bá jẹ́ victim kó tó mọ̀ pé nǹkan tá à ń sọ we are trying to defend everybody
ẹ gbàgbé pé bóyá èèyàn kan fẹ́ mú èèyàn kan wálẹ̀ tí mo fẹ́ mú mílẹ̀ ṣé mi fẹ́ di pásítọ̀ ni. ẹ mọ iye oríṣiríṣi tó ṣẹlẹ̀. etí yóò di few years ago tí wọ́n sọ pé wọ́n fi èèyàn ṣe pillar church each pillar ní church wọ́n dárúkọ church yẹn nínú Èkó pé pillar kọ̀ọ̀kan nínú church yẹn pé odidi èèyàn kọ̀ọ̀kan ni wọ́n rí mọ́ bẹ́ẹ̀. torí pé Muyideen escape lẹ ṣe ń gbọ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí ká ní Muyideen ò escape kúrò lọ́wọ́ ẹ̀ tó yẹ pé ó ti fọlọ́ kánáráyè gbé ní Bódìjà tó gbé yẹn ni tó gbé lọ sí police station ẹ ní gbọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ yìí ẹ ní gbọ́ iṣẹ́ olú ẹ̀kú ló máa fi ṣe torí wọ́n ti tọwọ́ ẹ̀bọ̀ wípé tó bá sọ̀rọ̀ síta àwọn máa gbé ẹni wọ́n ṣe fún Bẹ́wàjì. Bẹ́wàjì ń bọ́ìlì burúkú bọ́ kò lè sọ̀rọ̀ síta tó náà ti tọwọ́ ẹ̀bọ̀ wé. And it's these same people tí wọ́n bá mi sọ̀rọ̀ náà ó ti gbé wọn lọ police station ó ti fọwọ́ wọn bọ̀wé torí pé Muyideen escape tí ìbá jẹ́ pé yóò pariwo lé wọn lórí inú Bódìjà tó pariwo gbọ́mọgbọ́mọ lé wọn lórí olè tó fi dọ́dọ̀ Oríyọmí Muyideen tí wọ́n fi lè ráyè gbé lọ sí police station ṣé àwọn pé Bídémọ́lá ní kó máa gbé lọ police station ni ẹ̀ ní gbọ́ nǹkan kan mọ́ nothing ẹ̀ ní gbọ́ mọ́. ẹ̀ ní gbọ́ mọ́. ẹ wá ń jáde ẹ wá ń defend dáadáa ẹ sùn dákẹ́ náà ẹ tún ní wọ́n ní kó lọ sáàbù ẹ lẹ́tà yìí pé kí ni ipò níyàwó òun ṣe ṣìnà ṣó parọ́ mọ́ ṣó oníṣòwò parọ́ mọ́ ni àbẹ wà ń bẹ ṣẹ́yìn wà ń bẹ èyí ló ń káyàn mọ́ ó ló ń káyàwó òun lẹ́yìn ìgbà yẹn good morning my dear how are you mo ti pè é tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó ní gbogbo wàhálà ń ṣẹlẹ̀ ó ní before kóhun tó ká wọn kò sí wàhálà láàrin àwọn òun àti Adémọ́lá ó ló mú un gẹ́gẹ́ ó ní bí broda bí tẹ̀gbọ́ntàbúrò làwọn jọ máa ń ṣe ó sọnà ètò ṣe tí Adémọ́lá ṣe tó dáa ó sọ bó ètò ṣe tí ò dáa tó sọ ẹ fẹ́ gbọ́